دريت بأنهم بين العباد لهم أعلى المراتب في الرشاد. Ntọ́ sì tún yẹ kó mọ̀ ntọ́ ọ̀dẹ̀ mọ̀ dájú. بأنهم بين العباد. Ó ní pé ní àwọn ànábì yẹn láàrin gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run láàrin gbogbo ẹ̀dá tọ́nà ọba dá. لهم أعلى المراتب في الرشاد. Àwọn ní nínú tẹ́mítẹ́ máa sọ bíi pé ká mọ̀nà níbi pé ká dá ká jẹ́ ní ìmọ̀nà ká jẹ́ ní ire lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ni wọ́n ní ipò tó ga jù. Àbí ipò mélòó ni wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì Ọlọ́run? Ipò mélòó lọ ní? Lẹ́fù wo lọ dé lẹ́gbẹ̀ẹ́ wọn? Àwọn ànábì Ọlọ́run làwọn ni wọ́n ní high level. لهم أعلى المراتب في الرشاد. Bí wọ́n ti wá ní òun náà Ọlọ́run ọba ò tún wá exempt wọn kò fi ẹ́lẹ̀ pé ní bẹ́yìn wò torí bẹ́yìn lè àyànfẹ́ mi yìí lànàbì mi Ọlọ́run ọba ò tún ṣe bẹ́ẹ̀ fún wọn tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba tún mì wọ́n wò náà. لهم أعلى المراتب في الرشاد.